mo kí gbogbo ọmọ Oòduà lóko lómi, mo kí gbogbo ọmọ Oòduà tó wà ní Nàìjíríà, tó wà ní Benin Republic, tó wà ní Togo. Mo tún kí gbogbo àwọn ọmọ Oòduà tó wà ní òkè òkun, àwọn tí a ń pè ní diaspora. Mo kí gbogbo yín láàárọ̀ yìí. Èmi Banji Akintoye ni mò ń kí yín. Kíkí tí mo dẹ̀ wá kí yín láàárọ̀ yìí, nǹkan tó fà á ni pé mo bá àyẹn ọmọ wa oní media presenters, mo bá yín ṣèpàdé níbi ìjọ bíi méjì sẹ́yìn. Mo kí gbogbo yín o, mi ò fẹ́ máa dárúkọ yín ní kọ̀ọ̀kan, ṣùgbọ́n inú mi dùn láti bá yín ṣèpàdé ńjọ́ yẹn. Inú mi sì dùn fún nǹkan tá a jọ sọ ńjọ́ náà púpọ̀. Àwọn kan díẹ̀ lára àwọn kan tá a jọ sọ ńjọ́ náà tẹ́ ní kí n ṣe fídíò kí n mú ránṣẹ́, ìyẹn ni mo ṣe pè yín láàárọ̀ yìí. Èkíní ni a sọ̀rọ̀ ìjàgbara ti Yorùbá. Gbogbo a wà nínú ogun, Yorùbá nation wà nínú ogun báyìí. Àwọn Fúlàní wà nínú gbogbo igbó wa káàkiri. Wọ́n dẹ̀ ń lérí pé nǹkan táwọn wá ṣe ni pé wọ́n wá gbélé wa kúrò nílẹ̀ wa, wọ́n wá gba ilẹ̀ wa. A mọ̀ pé kò lè ṣeé ṣe fún wọn Yorùbá, we are too strong for that. But tá a bá lajú wa sílẹ̀ kòbókòbó a kò wọ̀ o. Torí náà a gbọ́dọ̀ fún wọn láyè. Àwa ò sọ pé a ò gba àlejò láàrin wa o. Àwa ò sọ pé a kórìíra àwọn Fúlàní o. Nǹkan tá a wá ń sọ ni pé a kórìíra ẹnikẹ́ni tó bá lóun bọ̀ wá lé wa kúrò nílẹ̀ wa, ń bọ̀ wá gba ilẹ̀ wa. Ìkan kọ̀wé sí ìpínlẹ̀ ó ní ẹni Yorùbá sọ pé ẹni dẹ̀ what land? You have no land. We are the owners of all the land in Nigeria, so gbogbo rubbish wọ̀nyẹn wọ́n mọ̀ lè máa sọ. Ṣùgbọ́n àwa àgbàrá òjò ni Ọlọ́run ò ní déwó, onílé ni ò ní gbà fún. Òótọ́ ni wọ́n fẹ́ ṣe kí àwa Yorùbá ká dẹrú lọ́wọ́ wọn bí àwọn Haúsá ṣe dẹrú lọ́wọ́ wọn, ìyẹn ò dẹ̀ ní ṣẹlẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Nítorí náà àwa sọ nǹkan méjì tó ṣe pàtàkì níjọ́ náà. Èkíní ni ọ̀rọ̀ bá a ṣe máa mówó dọ́wọ́ àwọn ọmọ tó ń ja ìjà ìgbára náà. Nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ níbi oṣù kan sẹ́yìn, bí oṣù bíi méjì sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ yẹn àwọn máa dábẹ́ jó GoFund sílẹ̀, GoFund wọ́n ṣe ó dáa púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ìfẹ́ pé ẹ fẹ́ràn Yorùbá nation yín ló jẹ́ kẹ́ máa ọ̀fà láti ṣe gbogbo wọn yẹn. But kíní kan ti wá ṣẹlẹ̀ báyìí tó ṣe kedere sójú gbogbo wa. Ìyẹn ni wípé Ọ̀tún dá GoFund sílẹ̀, Òsì ń dá GoFund sílẹ̀, Òjó ń dá GoFund sílẹ̀, Àjàyí ń dá GoFund sílẹ̀ káàkiri. Ó ti fẹ́ fa rògbòdìyàn láàrin yín, kò létò. Eléyìí tó dẹ̀ wá burú jù ń bẹ̀ pátápátá ni wípé àwọn ọmọ tó rí àlè ń ja ìjà náà, owó náà ò kì í dọ́wọ́ wọn. Kì í ṣe pé ẹnìkan kan jí owó, ṣùgbọ́n kò sí ọ̀dà, kò sí wọn, kò yé èèyàn bá ń ṣe máa ṣe. Kálukú ló ń ṣe tiẹ̀ ní kọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Ẹ wá ní àjọ wa agree ní meeting tí mo bá yín ṣe, nípàdé tí mo bá yín ṣe níbi ìjẹta, wípé ká pààyàn rẹ́ kí yẹn kúrò. Kí èmi kí n sọ fún yín ẹ̀yin ọmọ mi wípé no, we cannot continue like that. We must now have an orderly method of putting the money together and getting it to the hands of the boys tó ń jà. Ǹjọ́ máa dá kí irú ọmọ bíi Sunday Igboho kó wá dé stage kan kó sọ pé ìrànlọ́wọ́ tó yẹ kó òun rí tán sọ pé wọ́n máa fún òun ò rí, ó dẹ̀ ti ń sùn òun ò jà. Ǹjẹ́ ó yẹ ká jẹ́ kó sùn? Kò ní dà bẹ́ẹ̀ o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho lẹ́yìn ìgbà tó wá tó ṣe léyìí tó lọ ṣe ní Gangan jọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ bí ẹgbẹ́ àtàwọn tó kéré jù làwọn náà dìde pé àná gba orí oko tí bàbá wa sílẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ yọjú síta tán kóra wọn jọ, tán wá help láti lè ṣe, tán wá ìrànlọ́wọ́ láti lè ṣe. A gbọ́dọ̀ jẹ́ kójú tí àwọn wọ̀nyẹn náà, a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ náà. Nítorí náà ni a ṣe wá ṣètò níjọ́ yẹn, wá ní kí èmi lọ ṣètò níjọ́ yẹn pé ká dá a central funding account sílẹ̀ tó jẹ́ pé gbogbo wa ibẹ̀ la máa mówó
tá a bá fẹ́ dá fún láti ṣèrànlọ́wọ́ fún ìjàgbara nílẹ̀ Yorùbá ibi tá a máa mówó ara ránṣẹ́ sí nìyẹn kì í ṣe pé GoFund mi bí GoFund lọ́hùn nígbà tó bá ní GoFund bí GoFund àwọn èèyàn á mówó sí because ọ̀rọ̀ Yorùbá ká wọn lára ṣùgbọ́n gbà tí ò bá sí ọ̀dà kò ní débi tó yẹ kó dé nítorí náà la ṣe ṣètò ńjọ́ yẹn wípé ká create a central funding system one account tí gbogbo ẹni tó bá fẹ́ ránṣẹ́ sílé fún ìrànlọ́wọ́ àwọn ọmọ tó ń ja ìjà yìí àwa yòókù a wà ló níbi iṣẹ́ wa nílé wa lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọkọ wa lọ́dọ̀ àwọn ọmọ wa káàkiri àgbáyé ẹ jẹ́ ká rántí àwọn tí ó ń ja ìjà yìí ká jẹ́ kójú má tì wọ́n ẹ má jẹ́ kí wọ́n bẹ̀ sí ráre pé wọ́n rí nǹkan tó máa fi jà pé ó ti sú wọn kò ní dá bẹ́ẹ̀ nítorí náà ẹni ká ṣe àkáǹtì kan tí àkáǹtì yẹn mo máa tún ṣe fídíò mìíràn padà ní Friday tí máa fún yín ní detail nǹkan mẹ́ta nǹkan bíi mẹ́rin la máa nídìí láti ṣe èkínní nǹkan márùn èkínní a máa select account tá a fẹ́ lò gangan ó lè jẹ́ lẹ́yìn tó ti wà náà la máa mú ó lè jẹ́ pé àtẹ̀wá yan àwọn kan pé ẹ tètè lọ dá mìíràn sílẹ̀ a máa ṣètò yẹn èkejì a máa yan board of trustees lára àwọn èèyàn wa káàkiri gbogbo the diaspora wípé àwọn ló máa ṣe board of trustees for that account on behalf of the Yoruba nation. Ìkẹta a máa yan accounting firm kan tó máa bá wa run accounting yẹn. Ìkẹrin a máa yan accounting firm mìíràn tó máa jẹ́ auditor tó máa publish audit report of the account at agreed intervals. Ó lè jẹ́ lóṣooṣù mẹ́fà ó lè jẹ́ lábí ọdún kan ṣùgbọ́n a lè mọ̀ wípé this is the audit account. And finally a máa yan committee kan committee yẹn ló máa bí expert committee ni wọ́n iṣẹ́ tí àwọn máa ṣe ni wípé ẹni tó bá ń fẹ́ gba owó jáde tó bá ń jà ní Nàìjíríà tó bá ń fẹ́ owó kan ṣe ìrànlọ́wọ́ fún un láti inú owó yẹn committee yẹn expert committee yẹn ló máa apply sí àwọn ló máa wò ó ṣe nǹkan tí ọkùnrin sọ ṣé ó gbé òótọ́ àbí ó kàn fẹ́ gbowó láti run organization rẹ̀ àbí ó kàn fẹ́ gbowó láti ná fún ara ẹ̀ tí wọ́n bá ti lè ṣe wò ó lápá ara wọn pé ilé kò sí àmúlùmọ́là kankan bẹ̀ kò sí àgàbàgebè bẹ̀ òótọ́ lọmọ yìí ń jà òótọ́ làwọn wọ̀nyí ń jà fún Yorùbá ní àdúgbò tiwọn àwọn committee yẹn ló máa wá sọ pé ó dáa ká fún ọmọ ìlówó ló dẹ̀ máa sọ pé ẹ jẹ́ ká fún iye báyìí ìgbà ìlànà ẹ̀ṣẹ̀ máa recommend ẹ̀ sí àwọn board of trustees náà máa ní kí the accounting firm tó ń run gbogbo fund yẹn kó send owó sí ẹni yẹn tí ó pé à ń ṣe káàkiri kálukú ń ṣe tiẹ̀ lóko lómi kò ní sí mọ́ gbogbo wọn yẹn mo máa pè yín padà ní fídíò mìíràn níjọ́ Friday láti ṣàlàyé láti fún yín ní gbogbo detail àwọn wo ló máa wà ní board of trustee àwọn wo ló máa wà ní expert committee yẹn bank account accounting firm wo ló máa bá wa run ẹ accounting firm wo ló máa bá a ṣe auditor gbogbo ẹ máa kó ránṣẹ́ máa gbé síwájú yín níjọ́ Friday ṣùgbọ́n a tó sọ ìmíràn ìyẹn ló ṣiṣẹ́ immediate and urgent now ọ̀rọ̀ àwọn obìnrin wa kóra wọn jọ wọ́n pera wọn ní obìnrin odò àgbáyé wọ́n sì ń ṣètò láti ètò ńlá tó jẹ́ pé ó wúyàn lórí wọ́n ti wá bá mi ṣèpàdé bí ẹgbẹ́ bíi méjì mẹ́ta inú mi sì dùn sí wọn kò dẹ̀ sẹ́ni tí mo mọ̀ tó pàdé wọn tó bá wọn sọ̀rọ̀ tí ò sọ pé Oòduà ti ṣoríire àwọn ọmọbìnrin Oòduà lélẹ́yìí tó dìde tán fẹ́ gba ìlú wọn sílẹ̀ yìí ó mà ṣe dáadáa tán fẹ́ gba orílẹ̀-èdè wa sílẹ̀ ó mà ṣe dáadáa o inú gbogbo wa ló gbọ́dọ̀ dùn sí yẹn nítorí náà èmi dẹ̀ ti ń ṣèrànlọ́wọ́ fún wọn
mo ti bá wọn wá díẹ̀ lára ibi tí wọ́n máa lò, mo ti bá wọn wá àwọn tí ó máa fún wọn lówó díẹ̀. Ní àárọ̀ yìí mo ti ṣètò pé kí àwọn kan send owó kan sí wọn, àgbọ̀tọ̀ àwọn mìíràn náà tún máa send owó náà sí wọn, ṣùgbọ́n a ní ká wá ṣètò ká ṣèrànlọ́wọ́ owó wọ̀nyẹn tá à ń send sí wọn yẹn ò lè tó fún nǹkan tó fẹ́ ṣe torí nǹkan ńláńlá ni. So àwa ní ká yan ká ṣe temporary arrangement, totally temporary. Tá a bá ti ṣe tá a gbé owó yẹn jáde níjọ́ mẹ́ta mẹ́rin lẹ́nìí tá a kó fún àwọn obìnrin wọ̀nyẹn, arrangement mo fẹ́ sọ fún yín ó parí. Kì í ṣe pé ẹ̀tún wa máa send owó sí account yẹn later. A ní ká mú account kan ní London, ká mú account kan ní United States, kí ẹni tó bá fẹ́ fún àwọn ọmọbìnrin, ẹni tó bá fẹ́ fún àwọn obìnrin Oòduà àgbáyé ní owó láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe nìkan lélẹ́yìí specific and immediate. Lẹ́ni lọ́la lọ́túnla ẹni tó bá fẹ́ fún àwọn obìnrin wọn lówó send sí account méjì, ìkan ní United Kingdom, ìkan ní United States. Ní United Kingdom lélẹ́yìí Santander Bank, Santander Bank. Màmá sọ ní díẹ̀ kẹ́bẹ̀ lè kọ sílẹ̀ àbí kẹ́ lè record ẹ̀. Santander Bank. The bank, the account name is Michael Erinle, and the account number is 370 909 47 370 909 47. Màá tún pè padà 370 909 47. Sort code. Àwọn bank ní Britain wọ́n máa ní nǹkan tó ń pè ní sort code, SORT code, sort code 090126 090126. That's United Kingdom. United States account Adejoke Adelanwa, Adejoke Adelanwa, Bank of America, Bank of America. Account number 38. Mama pe ni díẹ̀ 38 10 46 98 8517. Màá tún pè padà 38 10 46 98 8517. Routing number America not mama ní routing number. Tẹ́ bá fẹ́ send owó sí account èèyàn tí ò bá ní routing number á difficult fún bank láti mọ ibi tí wọ́n máa gbé sí. So the routing number is 02 12 00 339. Màá pè padà. Routing number 02 12 00 339. Wires and what American onto àwọn mìíràn tó bá jẹ́ pé wires ni lè fẹ́ lò. That's 02 60 09 593. Wires 02 60 09 593. Those are the two accounts. One in the United Kingdom, one in the United States. Ẹ jẹ́ kí n tún sọ padà. Nǹkan tá a need the account méjì fún ni pé ká lè fún àwọn ọmọbìnrin Oòduà àgbáyé lówó lẹ́ni lọ́la lọ́túnla. Kí arrangement yìí kó dẹ̀ parẹ́ ká má ṣe mọ́ kẹ́nìkan ká má send owó sí account wọ̀nyí mọ́. Tó bá di Friday ká kúkú fúnra wa láyè láti ní títí di Friday
tó bá di ìrọ̀lẹ́ Friday lálẹ́ Friday láago 6 ní Friday ẹnikẹ́ni ò gbúdọ̀ tún send owó sí àkáǹtì wọ̀nyí mọ́ fún àwọn obìnrin ẹnikẹ́ni tó bá fẹ́ send owó sí wọn láti àárọ̀ yìí lọ títí dijọ́ Friday ẹ jọ̀ọ́ kẹ́ ṣe ètò tí ẹ ní kí n ṣe nìyẹn o inú mi dùn láti ṣe fún yín o inú mi dẹ̀ dùn wípé ẹ̀yin fúnra yín ẹ ti promise wípé ẹ máa follow ẹ. And as to the general account itself, tó bá di Friday, lágbára Ọlọ́run máa tún ránṣẹ́ sí yín o. Ẹ kú iṣẹ́ o. Ẹ máa yáṣẹ́ bí kẹ́ bá wà o. Ọlọ́run á dúró tì yín o. Odù á gbè yín o. Ó dìgbà.